bàbá àfà yìí àfà Islamic Foundation yìí ẹ sọ fún kábíyèsí ní nǹkan tí kábíyèsí ọba títí wa nílẹ̀ Ìbàdàn mi ìmọ̀lú tẹ́tí sọ̀rọ̀ mi ìmọ̀lú yìí mi ìmọ̀ bí tí skul yín wà o ó ti yẹ yín mi ìmọ̀ bí tí skul yín wà ẹ wọ́n sọ pé kí kábíyèsí wa kó fi òye sí ṣé ẹ ń sọ fún wa pé kábíyèsí wo ní làákàyè ní àbí ìtumọ̀ kan tẹ́ ẹ̀ ń sọ kó torí kò yé mi pé kí kábíyèsí tó fi òye sí ní nǹkan tí kábíyèsí fúnra wọn gan bá láyé tí wọ́n ń ṣe ẹ wọ́n sọ pé kí kábíyèsí náà tún wá fi òye sí láàrin ẹ̀sọ́kùsọ lẹ́sọ àfà pé kí kábíyèsí fi òye sí kí kábíyèsí fi òye sí ẹ̀ ń sọ wípé ẹ gbọ́ bẹ́ẹ̀ lórí rédíò kí kábíyèsí náà wá tún wá fi òye sí ṣé kábíyèsí yóò ní làákàyè àbí kí tó ní nǹkan tẹ̀ sọ òye mi jáde ìwọ tó bá yẹ kó ló obìnrin ní tó tọ́ tó dẹ̀ mọ̀ pé tó kùránì ní o gbọ́kànlé jáde wọ́n mọ lọ́kọ̀ pàdé Olóòlù lójú ọ̀nà àáfàá ń tẹ̀ sọ ju ẹnu yín lọ ìsọ yìí láti sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó ju ẹnu yín lọ tó bá yẹ pé Olóòlù mọ́ jáde nínú igbó ó ti yẹ yín á ní pé láti àárọ̀ ọjọ́ rẹ o inú igbó ló ti mọ́ jáde eégún ìlú Ìbàdàn ni tó yẹ pé ọmọ Ìbàdàn ní tẹ́ ẹ sọ̀rọ̀ yìí kò yẹ yín ìbá mọ irú èsì tí fún yín àmọ́ kí ló kàn yín nípa stéètì títí wa bóyá kẹ́ kó àwọn ìyàwó yín síwájú kẹ́ ní káwọn ìyàwó yín lọ pàdé Olóòlù lójú ọ̀nà ó ti yẹ yín torí pé kí ni táwọn èèyàn bá ń sọ̀rọ̀ ńgbà mi èmi kàn máa ń wòran ni pé bó làwọn èèyàn ṣe mọ́ sọ̀rọ̀ báyìí nǹkan tá a bá tán ń ṣe tá a bá láyé táwọn èèyàn ń ṣe wípé Olóòlù yìí máa ń jáde tó wáyé pé ó ṣú ọ̀fun yín tẹ̀wọ̀n pé ní 2026 la wà ó ti yẹ yín tẹ̀wọ̀n pé ó ṣú ọ̀fun yín dáadáa àáfà ẹ kó àwọn ọmọ skúùlù yín àtìyàwó yín ẹlẹ́yà tó bojú ẹ lọ kún wọn pàdé Olóòlù lójú ọ̀nà ó ti yẹ yín tí ojú ẹni tó bá irú ẹ̀ tí máa rí ó ti yẹ yín ẹ̀yin náà sì rí ẹ jẹ́ máa gbádùn ẹ̀ lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh gẹ́gẹ́ mo ṣe máa sọ fún yín tí mùsùlùmí bá sọ nǹkan tí ò dáa wa táwa ìbí rẹ̀ máa gbé jáde tí christian bá sọ a máa sọ tí babaláwo bá ṣe nǹkan tí ò dáa a máa sọ àwo òbẹ bá ṣe wà yìí àwo òbẹ ní kankan jà ó ti yẹ yín tó bá jẹ́ pé christian yẹn tó bá sọ nǹkan tí ò dáa máa sọ tó jẹ́ pé mùsùlùmí yẹn tó bá sọ nǹkan tí ò dáa máa sọ pé nǹkan tó sọ yóò dáa àbí nǹkan tí mo sọ yìí ṣe rí àáfàá kan mo ṣáà scroll látàárọ̀ mo ti rí fídíò yẹn bọ́ mo busy látàárọ̀ mo ṣáwọn kankan náà mo láwọn videos kan náà tí mo ṣe látàárọ̀ so ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí àáfàá yìí sọ nígbà tí kábíyèsí wa ọba títí wa his imperial majesty ọba tó ń fọba jẹ ọba senator governor Adéwọ̀lú Rasheed Ládọjà Àrùsà one kábíyèsí bàbá ìmọ̀lú tí àáfàá ń gbé o ìmọ̀lú tó ń gbé ó ti yẹ yín mùsùlùmí lèmi náà wà láìtàláì ààyè mi bẹ́ẹ̀ nìkan wá sọ pé òun jẹ́ àáfàá òun mọ Quran lórí áfíìsì lòun ó ti yẹ yín áfíìsì ni ẹ dáadáa ni èmi ìmọ̀ Quran ìmọ̀ Arabic sọ àmọ́ nínú English tí mo mọ̀ kà àti Yorùbá tí mo mọ̀ kà wàláhì Islam yé mi tó yé mi yékéyéké àbí nǹkan tí mo sọ yé yín ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí ń sọ kájọ ká tó wá máa jọ sọ lọ ká tú kára láìsí nǹkan tó ń sọ. Ok. 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 Bàbá àfáà yìí àfáà Islamic Foundation yìí ẹ sọ fún kábíyèsí ní nǹkan tí kábíyèsí ọba títí wa nílẹ̀ Ìbàdàn mi ìmọ̀lú tẹ́tí sọ̀rọ̀ o mi ìmọ̀lú yìí mi ìmọ̀ bí tí skul yín wà o ó ti yẹ yín mi ìmọ̀ bí tí skul yín wà ẹ wọ́n sọ pé kí kábíyèsí wa kó fi òye sí ṣé ẹ ń sọ fún wa pé kábíyèsí wo ní làákàyè ni àbí ìtumọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń sọ kó torí kò yé mi pé kí kábíyèsí tó fi òye sí ní nǹkan tí kábíyèsí fúnra wọn gan bá láyé tí wọ́n ń ṣe ẹ wọ́n sọ pé kí kábíyèsí náà tún wá fi òye sí láàrin ẹ̀sọ́kùsọ lẹ́sọ àfà pé kí kábíyèsí fi òye sí kí kábíyèsí fi òye sí ẹ sọ wípé ẹ gbọ́ bẹ́ẹ̀ lórí rédíò
kí kábíyèsí náà wá tún wá fi òye sí ṣé kábíyèsí yóò ní làákàyè dàbí tó ní nǹkan tẹ̀ ń sọ òye mi ó ti yẹ ìjà máa gbádùn ẹ̀ lọ. ok kí o gba àwọn obìnrin ó má jáde olólùfẹ́ jáde ìwọ tó bá yẹ pọ́lú obìnrin ní ọ́n tòótọ́ tó dẹ̀ mọ̀ pé tó kùránì ní o gbọ́kànlé jáde wọ́n mọ lọ́kọ̀ pàdé Olóòlù lójú ọ̀nà ọ̀tọ̀ táwọn Yorùbá mọ̀ sọ pé lọ́mọdéyàwó ọmọ pàdé Olóòlù lójú ọ̀nà ìwọ obìnrin tó wọ́ ọmọ lọ tó tún wá lọ rọ́ ọmọ yẹn náà tán o tún wá bímọ obìnrin o wá ń jáde lọ o wá pàdé Olóòlù lójú ọ̀nà ìwọ àtọmọ rí obìnrin ó ti yé yín àfọ bóyá kẹ kó àwọn ìyàwó yín síwájú kẹni káwọn ìyàwó yín lọ pàdé Olóòlù lójú ọ̀nà ó ti yé yín torí pé kí ni táwọn yẹn bá ń sọ̀rọ̀ ńgbà mi èmi kàn máa ń wòran ni pé bó làwọn yẹn ṣe mọ́ sọ̀rọ̀ báyìí nǹkan tá a bá tán ń ṣe tá a bá láyé táwọn èèyàn ń ṣe wípé Olóòlù yìí máa ń jáde tó wáyé pé ó ṣúọ̀ fún yín tẹ̀wọ̀n pé ní 2026 la wà ó ti yé yín tẹ̀wọ̀n pé ó ṣúọ̀ fún yín dáadáa àáfà ẹ kó àwọn ọmọ skúùlù yín àtìyàwó yín ẹlẹ́yà tó bojú ẹ lọ kó wọn pàdé Olóòlù lójú ọ̀nà ó ti yé yín tí ojú ẹni tó bá irú ẹ̀ tí máa rí ó ti yé yín ẹ̀yin náà sì rí ẹ jẹ́ máa gbádùn ẹ̀ lọ. pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan bá má ṣe fídíò olóògbé pé ẹ má rí kọ́ ẹ má yà kútó rẹ pé bàbá wa Olúbàdàn news sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀. news sọ pé àwọn náà wí bẹ́ẹ̀ káláyé tó dáyé nígbà tí fóònù tiẹ̀ tí máa rẹ́ẹ̀nì nígbà tí o ti dáyé social media Ìbàdàn lèmi Ìbàdàn ni mo gbé dàgbà Ìbàdàn ni mí mi dẹ̀ kí n ṣọmọ GRA ọmọ òkè odò ní alájìkí ni mí ó ti yé yín mo wà ilé àdúgbò wà lára tí ara àdúgbò tí Olóòlù máa ń gbà kọjá yóò gba wájú ilé wa kọjá nígbà náà láyé ìgbà náà yóò lọ sílé Abolúdé ọmọ Jálárúrú ọ̀kan lé wa báyìí ló wà tá bá dúró ní fẹ̀ràndà wa báyìí a máa wo ilé Abolúdé yẹn lọ́ọ̀kan báyìí láyé ìgbà tí Abolúdé fi wà láyé ó ti yé yín gbọ́mọ̀ mi ṣe wà ọmọ àfáà ni mọ̀mọ́ tèmi àfáà ló bí mọ̀mọ́ mi wàláhì mọ̀mọ́ mi èsà fólóòlù àmọ́ láti jọ́ tó ti jọ rí ìpàdé wọn à ní pàdé rí mọ̀mọ́ mi ò ní yóò lọ títí ẹ̀yìn lọ tèmi ni mọ̀mọ́ mi máa ń sọ bẹ́ẹ̀ wàláhì tàláhì dísìn mọ̀mọ́ mi ò ní àlè pàdé ìlọ tán yóò dé èmi náà dé ni yóò lọ tán báyìí màmá bọ̀ lẹ́yìn rẹ̀ àbíkó ní láyé ìgbà tí mo tẹ̀ tún sọ yìí gẹ́sẹ̀ Olóòlù tẹ̀ tún ti bẹ́tà nísìnyìí láyé ìgbà náà ó máa sá lẹ́yìn onílù ni Olóòlù tẹ̀ ń wò yìí ó máa ń sá lẹ́yìn onílù tó yẹ pé yóò sàkó lẹ́yìn onílù tí a tó mọ̀ wá káàkiri pé ẹ kú ọkọ mi ti sákó lẹ́yìn mi o ìrọ́kọ mi o ọkọ mi ti sákó àtó tó mọ́ tẹ̀lé wọn gbà náà yóò mọ̀ ní wọn ò rọ́kọ òun o ọkọ òun ti sákó lẹ́yìn òun o ẹ mọ̀ yọjú wo ní ayé ìgbà tí mo sọ fún yín èmi ò kí í ṣọmọ kékeré mo mọ nǹkan tán pẹ̀lú Olóòlù ó ti yé yín Olóòlù sì yé mi tí àwọn àgbàlagbà tó pé wọn ṣe nǹkan oṣù mọ́ tá bá sá fún ó tó bí ojú bẹ́ẹ̀ lọ débi pé wọ́n ọmọ kékeré tó fẹ́ bímọ ó wá gbé fóònù ẹ obìnrin ó wá rìkọ́ọ̀dù Olóòlù kí ló wá débẹ̀ kí ló wá débẹ̀ kí ló fẹ́ rìkọ́ọ̀dù ẹ̀ fún kí ló pàwọ́ àti Olóòlù papọ̀ tó fẹ́ rìkọ́ọ̀dù Olóòlù ṣé àfa yìí yẹn encourage àwọn yẹn pé kán gbé fóònù kọ́mọ rìkọ́ọ̀dù Olóòlù ni ṣé ẹ encourage wọn ni ẹ jẹ́ máa gbádùn ẹ̀ lọ. Olóòlù bá fẹ́ jáde ok gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀ ok àti ìlànà rẹ̀ ok ọmọ yìí pẹ́pẹ́ kírètì inconvenience fẹ́lẹ́ mi nínú ayé ok ẹ bá fún ẹni mọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde ẹni gbọdọ̀ gbọdọ̀ rí wọn ò sí lẹ́nu bọ́ọ̀kọ̀ kọ́ lọ jáde náà kọ́ lọ wákàtí tó fẹ́ lò. àáfàá ń tẹ̀sán ju ẹnu yín lọ ìsọ yìí láti sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ̀sán yóò ju ẹnu yín lọ tó bá yẹ pé Olóòlù mọ́ jáde nínú igbó ó ti yẹ yín á ní pé láti àárọ̀ ọjọ́ rẹ o inú igbó ló ti mọ́ jáde eégún ìlú Ìbàdàn ni tó yẹ pé ọmọ Ìbàdàn ní tẹ̀ ń sọ̀rọ̀ yìí kò yẹ yín ìbá mọ irú èsì tí ń fún yín àmọ́ kí ló kàn yín nípa stéètì títí wa
ìlú títí wa kí ni títí yín pẹ̀lú ìlú wa kí ló kàn yín ọmọ ìlú wo ni yín kí ló kàn yín pẹ̀lú Ìbàdàn ṣé kábíyèsí títí wa ọba títí wa Rusawan tó ní káwọn àmọ́ jáde tó ní káwọn àmọ́ báwo ṣe máa rìn ó ti yé yín àwọn àmọ́ jáde ń gbò lóru àìsí ìpàdé ó ti yé yín tó bá sì ń bọ̀ lágbé ni àwọn palẹ̀ mọ́ àṣàpamọ́ yóò lọ àwa náà lọ ni bá a ṣe máa ṣe nìyẹn àwọn arìnrìn àjò la máa sọ fún pé ìwọ tó bá mọ̀ bá ṣe máa rìn nìbàdàn tó lóòlù bá ń jáde má wulẹ̀ wá jó lọ tọkọ tó wá tó tó fẹ́ rajà má ìwọ́n máa jáwó gbà mọ́ ẹ lọ́wọ́ reason nìyẹn àbútọ́ wọn kò send owó ẹ sí bank o send owó ẹ fún àwọn customers ẹ o lè wá rajà rẹ tó bá tó kó dà rẹ tó bá tó pọ̀ ní driver tó kò driver ẹ stand by wá kó ọjà ẹ àbútọ́ sọ pé ó mọ̀ bó ṣe lè rìn dúró ọjọ́ mélòó ni ọjọ́ mẹ́rin péré ni nínú 365 days ṣọjọ́ mẹ́rin ní kéèyàn má lówó lọ́wọ́ ni èyí tẹ́ ẹ sọ yẹn bí ó kó lọ sínú igbó yẹn ó ju ẹnu yín lọ ó ju ẹnu yín lọ torí pé jẹ́ mùsùlùmí kò ní ká máa dọwọ́ burọ́ ó ti yé yín ẹ jẹ́ máa gbádùn ẹ̀ lọ. ṣé sọ fún yín pé Oloolu mọ ìjọ rẹ ni ó wí pé ẹ mọ nǹkan tá ẹ ń sọ ẹ mọ nǹkan tá ẹ ń sọ ogun Oloolu ó yàtọ̀ sí eégún yòókù Oloolu ò kì í jọrẹ́ eégún Oloolu ò kì í jọrẹ́ obìnrin nìkan ni ó dàbí orò ni obìnrin nìkan ni ò gbúdọ̀ fojú kàn ìtò Oloolu wà ń bẹ nìyẹn ọkùnrin tẹ̀lé kò dẹ́ kí ṣẹ́gun jàgídíjàgan àwọn ọmọ ọ̀tá tó ti pọ̀ ju bó ṣe yẹ lọ olójẹ́ kó dàbí eégún jàgídíjàgan yóò máa ń lọ títí ẹ̀ ni ó níbi tó máa lọ dé ṣèbáwọn tí wọ́n lọ kí nínú ilé ṣèbáwọn náà níyàwó ńlé àwọn ìyàwó wọn wà nù yàrá wọn yóò sì kí wọn títí rúmù àbí ta lé wọn wọ́n sì mọ bá tí wọn lọ wọn èpẹ́ wọn kẹ tí wọn kì í wọ́n sì mọ bá tí wọn lọ àwọn tó bá yẹ ká kí wọn kí wọn ṣáwọn yẹn ò lọ́mọbìnrin nínú ilé ni àwọn tó jọ ń ṣe wọn níyàwó ńlé wọn lọ́mọ ńlé wọ́n dẹjọ kíra wọn wọ́n dẹjọ máa bá tí wọn lọ ìtẹ́ bá ti mọ̀ iye dá sí wọn ìwọ àṣọ fáwọn pé kí wọ́n kábíyèsí wá fà kíyèsí sí kí ló kàn yín what an insult kí ló kàn yín kí n ti yín tẹ́ ẹ bá wá dá sọ́wọ́ Ìbàdàn títí wá kò sí nǹkan tó kàn yín ẹ kọjú mẹ́sìn dá ẹ̀ ṣe ẹ kọjú mọ́ Islam Áfíríkà ni wá wàláì Áfíríkà ni wá whether we like it or we don't like it we are Africans Áfíríkà ni wá ìṣẹ̀ṣe wa kò lè parun èmi mú ìwà yìí wà láìtàláì súnmọ́ bí láìlẹ̀ dé láìláìlà mùsùlùmí ni ní wà láì Áfíríkà ni wá ẹ má complicate issue ẹ má dá nǹkan papọ̀ mọ́ra wọn Oloolu is meant to jáde for 4 days eégún ńlá ni tí máa kẹ́yìn ìgbàlẹ̀ everybody knows that ẹ jẹ́ máa gbádùn nǹkan tó tún sọ lọ. ẹ̀yin kọ́ lè sọ fún wa pé ìlú Ìbàdàn ti oríṣoko ẹ̀yin kọ́ lè máa sọ fún wa àwọn táwa ní Ìbàdàn wọn mọ̀ pé Ìbàdàn wo èsoko tó ti ẹ̀yin kọ́ lè máa sọ yẹn fún wa ẹ̀yin láti sọ yẹn fún wa ká fún ara mọ̀ ẹ má dà sí ẹ ṣèlú yín ẹ fìlú yín mọ̀lú yín ẹ kọjú mọ̀lú yín àwọn táwa wà ń bàdà wo kọ̀ǹpléènì ó ti mọ́ wa lára ẹ̀yin kọ́ lè máa wá dé lọ́sàn gan lè máa wá bá wa change ẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ tó bá yìí sí wọ̀ ìwọ obìnrin yájú wò ó ìtọ́jú ẹ tó bá ṣu tí ètò tó bá máa rí ojú yìí máa rí yọjú wò ó yọjú wò ó yọjú wò ó